Ẹ kú dédé wòyí gbogbo ẹ̀yin olólùfẹ́ Olóyinka TNT, ẹ kú bójú ọjọ́ ṣe rí. Mo gbé update kan síta, mo dẹ̀ fẹ́ ká ṣe show yẹn pé gẹ́gẹ́ bí ọkùnrin ìjọrò bóyá o ṣe ayafẹ́, bóyá nítorí ẹ̀ pòrò bóyá o ṣe ayafẹ́, ó lè fà kínú ẹ má dùn kí o má lè máa dó ayé ẹ dáadáa. Gẹ́gẹ́ bí obìnrin ìjọrò bóyá o ṣe ọkọ fẹ́, bóyá látara pòrò bóyá o ṣe ọkọ fẹ́ kò jẹ́ kó sí sexual compatibility láàrin wa àtọkọ ẹ̀, kò tiẹ̀ jẹ́ kó bú ẹ máa le, ara obìnrin míì ti kú, obìnrin míì ò tiẹ̀ rántí pé òun ló bò mọ́, obìnrin míì kò gbọ́ pàwọ̀ èèyàn ń dóko ni ara ẹ̀ òun le, kò ní feelings. Ìjọrò bóyá right person ló fẹ́, ìjọrò bóyá ó ṣe ọkọ fẹ́. Mo gbé update yẹn síta, àwọn kan sọ pé àǹtí irú question wo lélẹ̀ dẹ kò sí perfect marriage, but ẹ bá wo àwọn comment tó wà láàrin lábẹ́ update yẹn ẹ mọ̀ pé ilẹ̀ ẹ̀rọ rẹ́rẹ́ ti run. Tabani kò sí perfect marriage, definition ẹ̀yin kò sí perfect marriage in Nigeria àtàwọn African people ó ní wípé obìnrin láti kú sínú marriage, òun láti jí pé ẹ máa jà, wàhálà láti wà, ìyẹn ni definition wípé kò sí perfect marriage lọ́dọ̀ yín. Ọkùnrin láti kú, ọkùnrin láti suffer, ìyẹn ni definition pé kò sí perfect marriage lọ́dọ̀ tiyín, tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. Wọ́n bá ní kò sí perfect marriage, a normal definition of perfect marriage ni wípé ẹ̀yin méjèèjì ń bọ̀ from different background, from different orientation, different training, different belief, different culture. Ọ̀tọ̀ lẹni tó bí obìnrin, ọ̀tọ̀ lẹni tó bí ọkùnrin, ẹ wá fẹ́ parapọ̀ láti bára yín gbé, ẹ wá mọ̀ bẹ́ ṣe máa adjust díẹ̀díẹ̀ lẹ́ǹkọ̀ọ̀kan, ẹ lè máa ṣera yín bọ̀, kò ní jẹ́ pé oníṣíṣera yín nínú ara yín, oníṣíṣera yín gbígbéra yín ṣe pé ìfẹ́ á sì wà láàrin even pẹ̀lú bẹ́ ṣe ń ṣera yín yẹn, ìyẹn ni wọ́n mì pé kò sí perfect marriage. Tó bá ti ní kò sí perfect marriage, definition ti yín ni pé obìnrin láti cool of depression, ó láti polúkúmuṣu, ọkùnrin náà láti cool of ìbànújẹ́ tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. Bọ̀ nǹkan tí mo kàn fẹ́ sọ ni wípé àwọn ọkùnrin kan wà tó jẹ́ wípé kò sí bẹ́ ṣe lè ṣe, kò sọ̀rọ̀ pé kò sí perfect marriage, they are not just right nínú ayé ẹ gẹ́gẹ́ bí obìnrin. Àwọn obìnrin kan wà tó jẹ́ wípé kò sí bó ṣe lè ṣe, they are not just right nínú ayé ẹ gẹ́gẹ́ bí ọkùnrin. Kò sí bẹ́ ṣe lè jà, bẹ́ ṣe lè parí ẹ lè gbọ́ra yín yé nítorí pé ẹ wà meant for each other. Ẹ lè gbọ́ra yín yé nítorí pé kò yẹ kẹ́ ẹ jọ wà ní ìgbésí ayé yín spiritually, physically, ẹ lè gbọ́ra yín yé. Ó ṣeé ṣe gan kó jẹ́ pé ìwọ gẹ́gẹ́ bí obìnrin, ó ra ọkùnrin yẹn ò bá ìgbésí ayé ẹ mu. Moment tẹ́ bá ti jọ wà pọ̀ báyìí, ẹ̀mí inú ẹ á máa fight ọkùnrin yẹn nítorí pé kò ṣe bí tó right ni ẹ̀mí inú ẹ jókòó sí. Gẹ́gẹ́ bí ọkùnrin tó bá jọ wà pọ̀, wá rí pé gbogbo eré tó ń bá obìnrin ṣe ń ta á wù ẹ kó ṣe nínú ilé, ṣùgbọ́n ẹ̀mí inú ẹ ó ń fight ẹ̀mí tó wà nínú obìnrin yẹn kò wọ́n sinmi. Ẹ rí wípé ẹ ní gbọ́ra yín yé, kódà kẹ́ bímọ mẹ́ta fúnra yín. Ìfẹ́ àkọ́kọ́ yẹn, ìgbà tẹ́ bá wọlé lẹ máa mọ̀ wípé infatuation ló mú ẹ̀yin méjèèjì. Ẹ máa wò pé ṣe bẹ́ ti fi nífẹ̀ẹ́ ara yín kẹ́ tó bímọ fúnra yín, kẹ́ tó marry ara yín, kẹ́ tó ṣe marriage. Bọ̀ ẹ mọ̀ ìgbà tẹ́ bá wọlé tẹ́ bá rí wípé ẹ wá rí bí kíní ẹ máa jẹ́ irritant fẹ́ fúnra ara yín ni. Ẹ rí wípé kò ń ṣe ìfẹ́ ìjìnlẹ̀ ló wà láàrin yín. Àwọn ọkùnrin kan wà tó jẹ́ pé ọ̀rọ̀ àwọn ẹ̀mí wọn they are not right for your aura, wọn right for spirit ẹ kò ní gbà, kò ní settle pẹ̀lú wọn. Bẹ́ẹ̀ náà làwọn obìnrin kan wà tẹ́ pé spirit inú wọ ọkùnrin ò ní settle pẹ̀lú wọn. Nínú wọn ló jẹ́ pé ńgbà tẹ́ bá jọ wà pọ̀ tí ò sí mọ̀ láàrin yín, ńgbà tẹ́ bá jọ wà pọ̀ tí ò sí sexual compatibility, ńgbà tẹ́ bá jọ wà pọ̀ tẹ́ ẹ lè jọ crack jokes, tẹ́ ẹ rí ọ̀rẹ́, tẹ́ ẹ jọ jẹ́ ọ̀rẹ́ láàrin yín, ńgbà tẹ́ bá jọ wà pọ̀ tẹ́ ẹ jọ gbọ́ra yín yé, tí ọ̀rọ̀ ara yín jẹ́ ń kọ yín lára. Ẹ rí nígbà míì obìnrin mi á lọ béèrè question, simple question lọ́wọ́ ọkọ ẹ̀, ọkọ á dẹ̀ jágbe mọ́, á dẹ̀ take it up, á dẹ̀ bá sọ̀rọ̀ anyhow. Obìnrin náà kò ní torí pé ẹ̀mí ara wọn ò lélẹ̀ nínú ara àwọn méjèèjì, òun náà dẹ̀ dá padà fọkọ yẹn, á gbé pun pé tọkọ yẹn bá sẹyọ kọ bá fún ní mẹ́ta. In fact níbi tí ó burú dé gan, obìnrin máa ti ń rẹ́dì sílẹ̀ fọkọ ẹ̀ pé sọ̀rọ̀ kí fún ẹni. Ibi tó le dé, ọ̀pọ̀lọpọ̀ obìnrin mi á ti rẹ́dì èsì sílẹ̀ readymade pé sọ̀rọ̀ báyìí máa fún ẹ lésì báyìí, ní kó tó balẹ̀ báyìí ó ti fún mẹ́ta. Nítorí pé ẹ wà meant for each other. Nítorí wípé you are not right fún ara yín. Most of the time tá bá right fún ara wa, a lè tolerate ara wa. Most of the time tá bá right fún ara wa, tọ́kùnrin bá sọ nǹkan, a fi ìfẹ́ gbà mọ́ra.
tá bá máa sọ̀rọ̀ gan, tá bá máa jà gan, wọ́n máa rí ìfẹ́ láàrin, wọ́n máa rí ìfẹ́ nínú ìjà tá ń jà. Bí ọ̀pọ̀lọpọ̀ ọkọ àti ìyàwó sì tẹ́ bá ń jà bí ti kákú ni. Ìfẹ́ ò sí ńbẹ̀ nítorí pé láti ìbẹ̀rẹ̀ gan wà right, kò yẹ kẹ́jọ wà pọ̀. Kò yẹ kẹ́jọ wà pọ̀ láti ilẹ̀. Ìgbà míì gan spirit tó wà nínú ẹ̀ torí pé ó fẹ́ ṣe rere. Torí pé spirit tó wà nínú ẹ̀ ó fẹ́ dìde, ó fẹ́ gòkè. Bọ̀ ibi tó wà, ilé ọkùnrin tó wà, ilé má ṣe rere ni, ilé tí ò ní gòkè ni. Spirit yà wá máa fight ẹ̀. Kò wá ní jẹ́ kí ìrọ̀rùn wà nínú ilé yẹn, kò ní jẹ́ kálàáfíà wà nínú ilé yẹn until tó bá move on. No, torí ẹ̀ tí máa dà pé ọ̀pọ̀lọpọ̀ obìnrin á move on kúrò nílé ọkùnrin, ìràwọ̀ adé yọ, òkìkí adé kùn. Because spirit ibi tí ẹ̀mí inú obìnrin yẹn jókòó sí, ẹ̀mí ọ̀rọ̀ ẹ̀ ò jókòó síbẹ̀, ẹ̀mí ẹ̀ ò jókòó síbẹ̀, ẹ̀mí ẹ̀ fẹ́ ṣe rere, ẹ̀mí ẹ̀ fẹ́ dìde, ṣùgbọ́n ẹ̀mí tó wà lọ́dọ̀ ọkùnrin tó wà bí ilé tó wà yẹn, nínú ẹbí tó wà yẹn, ẹ̀mí yẹn ó ń pa àti ṣe rere àti gòkè mọ́lẹ̀, wọn ò wá ní gbọ́ra wọn yé. Gbogbo nǹkan tó máa bí obìnrin yẹn nínú lọkùnrin yẹn máa ṣe. Kò ní ṣe nǹkan rere débi tí inú obìnrin yẹn máa dùn tó máa ní ọkọ mi ó máa jókòó, nítorí pé ẹ̀mí tó wà nínú obìnrin yẹn ó dàgbà, ó grow, ó tóbi ju ibi tó wà lọ. So aya ọkùnrin yẹn máa ṣẹlẹ̀ bí Fáráwò ni, kò ní hùwà rere débi tó obìnrin yẹn máa fẹ́ jókòó, ó máa fẹ́ dìde ọ̀tí tó bá kúrò ńbẹ̀. Ọkùnrin tó bá ń fẹ́ that you cannot be yourself. Iwájú máa mi, mo máa ń sọ̀rọ̀ okó àtòbò. Bí mo ṣe ń sọ, máa sọ̀rọ̀ okó àtòbò, máa ní mi lè wait wo, mo máa ń sọ̀rọ̀ okó àtòbò dáadáa. You understand? Kò sí nǹkan tó ń stop me. Torí if you cannot be yourself, tó bá lè bí ara ẹ lójú ẹni tó ń fẹ́, wà right fún each other. Tí ò bá sí humor nínú relationship yín, tí ọkùnrin bá ń ka scores fún ẹ, wà right fún each other. Tẹ́ ẹ bá wà compatible sexually, tó jẹ́ wípé tọkùnrin bá fọwọ́ kọ ẹ, o ò ní feel that sensation lára grrrr. Ọkùnrin tó bá nífẹ̀ẹ́ tẹ́dẹ̀ wà right fún ara yín, ní súra yín lórí ọ̀rọ̀ okó dídò. Tó bá fọwọ́ kọ ara ẹ máa ṣe grrrr. Ìfà ìwọ gọgọ ló máa fẹ́ ipe kó dù ẹ. Ọkùnrin tẹ́ bá wà right fúnra yín, lè súra yín lórí ọ̀rọ̀ okó dídò. Ìwọ gọgọ ló máa sọ wípé kó dù ẹ, kó dù ẹ. Kó dù ẹ, kó dù ẹ. Ọkùnrin tẹ́ bá wà right fúnra yín, lè wà. Can you kiss me back? Ẹ má dá ọmọ mi ni. Ọmọ mi ni. Lè wà right fúnra yín. Ọkùnrin tẹ́ bá nífẹ̀ẹ́ ara yín, lè ọ̀rọ̀ ẹ ò lè sú ẹ, okó ẹ ò lè sú ẹ. Tó bá fọwọ́ kàn ẹ, ara ẹ máa ṣe grrrr, wàá mọ̀ pé wà right. In fact, tí ò bá fọwọ́ kàn ẹ láàrin ọ̀sẹ̀ kan, ara ẹ ò ní wálẹ̀. Bọ̀ ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ wà nínú ìgbéyàwó, ẹ lọ yẹra yín wò. Ìjẹ́ ẹ̀mí inú yín àti ọ̀rá yín, ẹ̀mí ìṣerere yín, ìjó jókòó. Ìjẹ́ fi pé ẹ̀mí tó wà nínú yín farabalẹ̀, ẹ rò bóyá inú ibi tẹ́ wà yẹn gangan, ẹ̀mí yín farabalẹ̀ ó lélẹ̀ ń bẹ̀. Torí ọ̀pọ̀lọpọ̀ nínú yín, ẹ̀mí inú yín gan ló ń jà fún yín pé ibẹ̀ yẹn ò ń ṣe ilé mi, ìṣerere ẹ, ibi àti gòkè ẹ̀kọ́ ló wà. Ló fi máa ń fà tọ́pọ̀lọpọ̀ máa kúrò nílé ọkùnrin kan. Á dẹ̀ boom. Kò sábà ṣẹlẹ̀ fóbìnrin, kò sábà ṣẹlẹ̀ fọkùnrin, kọkùnrin fún obìnrin lẹ̀ kó boom. Obìnrin, nítorí pé nígbà míì, ṣe mọ̀ páwọn obìnrin làwọn ọkùnrin máa ń làwọn ọkùnrin míì máa ń lara, kò ṣe gbogbo ọkùnrin ló ń lara. So ẹ̀mí inú ẹ ń gbà míì, ẹ̀mí ìṣerere inú ẹ, tí ẹ̀mí ẹ bá tóbi ju ara ẹ lọ, tí agbára tó wà lára ẹ bá ju ara ẹ lọ, tí wọ́n go ní control nípa ẹ̀, anywhere tó bá wà, tí ò bá settle, anywhere tó bá wà, tí ò bá ń ṣe ilé ẹ̀mí tó wà lára ẹ, wàhálà máa ṣẹlẹ̀, kò ní sísinmi bẹ́ẹ̀. Tó o bá tẹ̀síwájú, o ò lè rí rọrùn. Ọkọ yìí ò lè fún ẹ ní happiness. In tó máa dùn ẹ́ ló máa ṣe, nítorí pé ọ̀rọ̀ ara ẹ, ẹ̀mí tó wà nù rẹ, tó wà nù ara ẹ, ìṣerere ẹ ó tóbi ju bí tó wà lọ. So marriage ò yẹ kó jẹ́ it's not rosy. It's not rosy, I know, but kò ṣe pé bóyá ká wá para wa, àbí ká wá subject wa, ká ní depression, ká ní heart attack, kò yẹ kó rí bẹ́ẹ̀. Lọ yẹra ẹ wò, ẹni tó wà lọ́dọ̀ ẹ̀ gẹ́gẹ́ bí ọkùnrin, gẹ́gẹ́ bí obìnrin, ṣé
ẹni tó right ni. Àwọn kan wà tó jẹ́ wípé they are not just right for you. You are too, your spirit, your aura is bigger than ibi tó wà, than ọ̀dọ̀ wọn. Wọn wá ní rí wà rere wù sí ẹ. Ẹ ní rí wà rere wù síra yín until tẹ́ bá túká kí ẹ̀mí inú ẹ yẹn kó lè explode bó ṣe yẹ kó ṣe, bó ṣe yẹ kó lọ níbi tó lọ. Tí àwọn ẹ̀mí tó wà nínú ẹ bá wà stronger than you. Tó bá jẹ́ pé ibi tó wà, inú ilé tó wà, inú ẹbí tó wà kò ń ṣiṣẹ́ rere ẹ ò sí ńbẹ̀. O ò ní rí fọkànbalẹ̀ ńbẹ̀. Ọkọ yẹn ò ní ṣe nǹkan tó máa mú ẹ, tó máa wú ẹ lérí, tó máa ní mo ti débi tí máa tẹ̀ pa sí. Irọ́, nǹkan tó máa bí ẹ nínú, tó yẹ pé ó máa frustrate ẹ, tó máa fi bọ́ síta kí ẹ̀mí ẹ kó lè blow. Òun ló máa ṣe. So marriage, tó bá ní pé a máa wá ṣe ètò yẹn, ìjẹ́ orò gẹ́gẹ́ bí obìnrin, bóyá o ṣì ọkọ yàn. Ìjẹ́ orò gẹ́gẹ́ bí ọkùnrin, bóyá o ṣì ọkọ yàn, o ṣì ìyàwó yàn. Mo ní àwọn nǹkan tí mo ti àwọn comment kan tí mo máa kà síta. Tí n bá ti gbé topic wá, ẹ mọ̀ pé mo ní reason behind ẹ̀. Mi ò ní gbé topic wá láì ní reason. Mo fẹ́ ká sọ. Ìwọ obìnrin tó rò pé o ṣì ọkọ yàn, kí ni àwọn nǹkan tó ń ṣẹlẹ̀? Kí ni àwọn ìwà tí ọkọ ń wù fún ẹ? Ìjẹ́ o lè establish pé lóòótọ́ ló ṣì ọkọ yàn àbí ẹ̀mí tó wà nínú ẹ gangan fẹ́ kó tẹ̀síwájú? Ìwọ ọkùnrin tó rò bóyá o ṣì ìyàwó yàn, kí ni àwọn nǹkan tó dé tó fi ló ṣì ìyàwó yàn? Bóyá ìyàwó tó ṣì yàn ló pa okó ẹ, bóyá ọkọ tó ṣì yàn ló pa òbó ẹ, bóyá o dẹ̀ ti ṣe ọkọ yóò yíwà padà, ọkùnrin yóò yíwà padà, obìnrin yìí náà ò yíwà padà. Bóyá ẹ̀mí ẹ̀yin méjèèjì ò tálì, bóyá ẹ̀mí tó wà nínú obìnrin ibi tó gbẹjọ́ dúró sí ó pọ̀ ju bẹ́ẹ̀ lọ. Ó fẹ́ lọ síbi tó yẹ kó dúró sí. Ó lè má jọ́dọ̀ ọkùnrin mi, but bóyá ibi tó yẹ kó dúró sí kó ti expand, kó ti blow, ó pọ̀ ju ibi tó yẹ kó wà lọ. Bóyá wọ ọkùnrin, bóyá ibi tó ọ̀dọ̀ ẹni tó dúró sí ọ̀dọ̀ omi adágún ni, ẹ̀mí ẹ̀ dẹ̀ jù yẹn lọ. A máa sọ lórí ètò, but mo fẹ́ kẹ́ mọ̀ wípé kò ṣe gbogbo ẹni tó o bá fẹ́ no right ló yẹ kó ṣe gbogbo ẹni tó o bá wà pẹ̀lú ló right fún ẹ. Èyí tó máa fi ní nǹkan tó lọ sọ pé ó máa ṣẹlẹ̀ nígbà míì, infatuation, àfọwọ́fà ti wá ń gbà míì. A máa fi ń ṣe nǹkan tí ó dà tọ́lọ́run bá wá nífẹ̀ẹ́, ó lè tún wá fẹ́ fi ọwọ́ agbára ńlá mú ẹ kúrò ńbẹ̀. A máa sọ lórí ètò. Shabarikolo.com, ẹ lọ register ńbẹ̀. Ẹ má gbàgbé o, gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ olólùfẹ́ mi, ẹ lọ sórí shabarikolo.com. Màá wá fún yín ní detail àwọn matchmaking tá fẹ́ máa ṣe once in a month. A máa bẹ̀rẹ̀ pẹ̀lú America àti London náà. Ire o, ó dàbọ̀.